tún ti lóyún fún Wàsíù Àyìndé o. ẹgbẹ́ wo. ní Genesis bá pe Ọọ̀ni of Ifẹ̀ lẹ́jọ́ ìròyìn kúmọkùmọ ló ń dé sí etí ìgbọ́ yín 15 to after 8 la wà ní ìlú Èkó láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. Orúkọ tèmi ni Òbónléjà Wúdẹ̀ yán kan bí ọgbẹ́ igúnnugúnbà lórùlé ojú tó lé ojú tó ko. Ẹ sáà máa sá marathon tẹ̀lé wa títí tí a ó fi parí ìròyìn kúmọkùmọ náà tán. Bí eré bí àwàdà ni àṣírí Ẹsábọ́ọ̀dù ṣe tú sí Israel Ọládélé tí gbogbo àwọn ọmọ ológo mọ̀ sí Genesis Global lọ́wọ́ ní ìlú Abidjan. Ní àkókò tí Ọládélé ń pín bàtà rọ́bà fún àwọn ẹlẹ́wọ̀n kan ní iwájú ṣọ́ọ̀ṣì synagogue kan tí kò jìnnà sí ilé-iṣẹ́ búrẹ́dì Angel Bread ní ìlú London. Jesus is Lord. Ìròyìn kúmọkùmọ leléyìí kì í ṣe fún abínú ẹni. Ìyáàfin Ẹsábọ́ọ̀dù olórí àjẹ́dìran Ẹyẹ́gbèmí Àṣàbí ọlá ń bí wọn nínú mínísítà fún àwọn aṣẹ́wó àti àwọn wèrè ọjà ni a gbọ́ pé gbajúgbajà olórin fújì ni Alhaji Wàsíù Àyìndé Wam1 olórí àwọn jákojàko ní ilẹ̀ yìí àti ní òkè òkun aka Balógun Ọ̀ṣọ́mọ 1 ògbórí ìyátàkà sọmọ jíkanlù kan pa iná lójú iná lábẹ́ àjàǹpàtì ọyàn fẹ́nu fapo ni ó fún Àṣàbí Esther ọmọ Abọ́dẹrìn lóyún oṣù 4. Àgbà tí ẹ mú ìlérí náà ṣe Alhaji ó ga o ẹ̀yán dí o. Olùṣọ́ àgùntàn Ewéjókòó akọrin fújì kan akọrin ẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí Pásítọ̀ Kàsálí ni ó sọ ọ̀rọ̀ yìí di ariwo níwájú hospital kan tí kò jìnnà sí ẹ̀gbẹ́ ilé bàbá wa Àtíkù níbi tí wọ́n kọ́ ilé rẹpẹtẹ sí ní ìlú Dubai. Esther Abọ́dẹrìn tí gbogbo ènìyàn mọ̀ sí igi wọ́rọ́kọ́ tí da iná rú àrò wọ̀rọ̀kọ̀ tí dọbẹ̀ nù ọ̀dájà alẹ̀ ta kété ti wá ra ọwọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa Èṣùpòfo Pásítọ̀ Kàsálí pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe tú àṣírí tí wọ́n fi ojú rí ní ìlú Accra lákòókò tí Wam1 ń gbìyànjú láti ṣẹ́ oyún oṣù 4 kan tí bàbá Sàbẹ́là ṣèèṣì fún àwọn ní iwájú ilé Ọ̀tẹ́dọ́lá ní ìlú Ìjòkò. Nítorí pé àkàndá ọlọ́run dẹ̀ndẹ̀ bí ọyàn bàbá àbọ̀bọ̀ Olúọmọ ọ̀fọ̀ olóṣó alias Faraforo Professor Pàápù ti gbà láti gba oyún náà with one condition. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹ má bí mi ní jam question. Kàn fúnra wọn lóyún kiri àgbà tí fún Wàsíù Àyìndé tẹ fún Ẹsábọ́ọ̀dù lóyún. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ó ti gbòòrò gan. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Ẹsábọ́ọ̀dù bá àwọn oníròyìn kúmọkùmọ sọ lákòókò tí Ọọ̀ni of Ifẹ̀ lọ ṣe ìwádìí irú ikú tí ó pa Adelove ní ìlú Ògbómọ̀ṣọ́. Ṣé rí gbogbo ntẹ́nfẹ́nu yín sọ yìí Ìbàdàn lèmi ọmọ àjòrò sùn n ò sì ní sọ̀rọ̀ kí n pé wọ́n sọ bẹ́ẹ̀ orí yín ọ̀dà lọ́rùn yín ká kúlù fún yín nígbà mo ti ń pariwo láti jọ yìí tí mo pé ẹ́ńjìnì fẹ́ wọ́n àùtù ó ní ìdí ọ́ìlì ṣe ẹ̀dá lóhùn sílẹ̀ ń fi mí rẹ́rìn ká kúlù fún ẹ gbogbo ẹ̀yàn ọmọ ewé mọ̀ ń bá wí. Kí ló dé bàbá wù yẹn bá mi ṣe bóhùn yẹn mọ̀ bá mi ṣe èmi mọ́ láyé mi méjì títí nìkan lẹ̀ rán ìwà tí sì ń bẹnu yín wà àdá nìkan jọ pọ́n ni. Èmi náà rèé láti dọ́ yìí táàrí igi sálọ́gbẹ́ àrògùrọ̀ ta lọ́fà Wàsíù Àyìndé sì wàá gbórí wá ọ̀sáré náà mi pàpà bíi méjì ó doyún ẹ wá ń rojọ́ kiri kàkúlù fún èmi Ẹsábọ́ọ̀dù mo wí bẹ́ẹ̀ yé ewé ló wí bẹ́ẹ̀ kò sí jẹ́ lọ́sẹ̀ fún mi o kò sí kàkúlù fún mi mo ṣe sọ ẹ ṣe jàre ẹ̀yìn ròyìn kúmọkùmọ. Èyí ló mú kí Genesis Global ké gbàǹjarè sí ọkùnrin agbábọ́ọ̀lù gbajúgbajà kan tí gbogbo ènìyàn mọ̀ sí Ahmed Musa pé kí wọ́n gbé ìgbésẹ̀ tí ó tọ́ àti èyí tí ó yẹ láti má jẹ́ kí bàbá bọ̀bọ̀ ṣẹ́ oyún kẹfà fún ìyá wa Ẹsábọ́ọ̀dù nítorí pé ọmọ tí yóò di Buhari lọ́la ẹnìkan kò mọ̀. So Alhaji Wàsíù Àyìndé ti ṣẹ́ oyún fún Ẹsábọ́ọ̀dù lẹ́ẹ̀mẹ́fà kẹtù wá fẹ́ ṣẹ́ ilé a máa mú yín délé ẹjọ́. So
ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ imú yín ni kí ẹ máa fi mí o ṣùgbọ́n ká tó ta ló ń pè mí ṣe mọ̀ pé àbẹ̀wò lórí ìròyìn lọ́wọ́. Hello? Yes, láti bo? Ṣé bí mo ti sọ fún yín pé Dan and Den tọkọ-tìyàwó tí wọ́n wà nílùú Peckham kí lẹ fẹ́ rà? Wọ́n ń ta gbogbo oúnjẹ yòówù tẹ́ fẹ́ láti Nàìjíríà, kò sóúnjẹ tí wọn ò kì í tà tó jẹ́ lápòlápò, fẹ́fẹ́ kó ní kọ̀ńténà gbogbo ẹ̀ ló wà. Ẹ lọ sí Dan and Den nílùú Peckham, ẹ bá wọn ń bẹ̀. Mo sọ fún yín náà, mo ní wọ́n ń ta èròjà tí a fi ń bẹ Ọlọ́run tó ń gbọ́, ìyẹn spiritual materials. Ṣé ẹ mọ̀ pé wòlíì ni wọ́n? Bẹ́ẹ̀ ni ojúlówó ni wọ́n ń tà. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tó jẹ́ nǹkan Áfíríkà ní Nàìjíríà ń bí tẹ́ ò ní bá ní Dan and Den. Nọ́mbà tẹ́ lè pè wọ́n sí. Okay, ṣé ẹ ní báyìí ń bẹ̀ yẹn? Okay, 0745 561 6196. Ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí 0745 561 6196. Dan and Den nìyẹn. Tẹ́ bá ti délùú Peckham. Bẹ́ẹ̀ni. Yes, ẹ ṣé. Okay. Gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń kọjá ní ìlú Peckham tí ẹ fẹ́ jẹ ẹ̀wà àgànyìn tó ti Nàìjíríà wá, bread angel bread tí ó ń ṣe ara lóore, ẹ yà sí ọ̀dọ̀ Olúsọjí ní ìlú Peckham bákan náà kí ẹ ra ẹ̀wà àgànyìn, kí ẹ ra pọ̀nmọ́, kí ẹ ra èpìyà tó gbé dòdò hánu. Bẹ́ẹ̀ ni búrẹ́dì angel ti wà káàkiri, ẹ bèrè nílùú London, ẹ bèrè ní Peckham. Nọ́mbà tí ẹ lè pe SOJ síre nílùú Peckham 0739 736 3613. Lẹ́ẹ̀kan sí ẹ pè Sọjí sí 0739 736 3613 ní ẹ pè wọ́n sí. Bí ẹ bá wá jẹ ẹ̀wà àgànyìn àti angel bread tán, ẹ yà sí ọ̀dọ̀ system kí ó bá yín sẹ́ǹdì owó yín sí ìlúkìlú tí ẹ bá fẹ́, ìyẹn money transfer. Àwọn ni wọ́n ń pè ní Mr. Fiam aka owó ti wọnú àkáǹtì yín. System nílùú Peckham ó máa bá yín sẹ́ǹdì owó yín ní wàràǹsẹ̀sà. Ẹ ṣe ìròyìn kúmọkùmọ ó ń tẹ̀síwájú. Tó ó wù ní kí a ṣe ẹran ajá mọ́ panla. Àwọn tí ó ń ta àgùntàn ni kò jẹ́ o. Agata lódó, alọ ata lọ́lọ́, a tún fi ẹ́ńjìnì lọ. Síbẹ̀síbẹ̀ ìwà ata kò change. Madam Dorcas ló kọ ìròyìn yìí sílẹ̀ nígbà tí bàbá wa Isiaka Mọ́gàjí tú ní èdè abínibí sí èdè Yorùbá. Èmi ọmọ yín aláṣejù babajẹ́ ìrọ́lá tí ìfẹsẹ̀ méjèèjì gba ajá nípa ni mo kà á fluently sí etí ìgbọ́ yín. Ìyókù tún di ní ọjọ́ méje imú yín ni kí ẹ máa fi mí o.